mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Alesta TV àtẹ̀yin tẹ̀tí ẹ̀ máa wo fídíò ìkẹyìn náà máa di olólùfẹ́ Alesta TV. Èní yìí mo fẹ́ jẹ́ ká mọ Amẹ́ríkà kí ni tó ń ṣẹlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti ta lé wọ́n ti tọ̀nà torí pọ́ńbọ̀ nílùú òyìnbó láti rò bíi pé yes ìlú òyìnbó is just to come there owó dẹ̀ tí ń wà ńbẹ̀ tá a máa ń ká lórí igi. Well ṣé mo pé mo ti sọ̀rọ̀ nípa pé ẹlòmíì tó bá fẹ́ wágùn tí wọ́n bá lè kọ́ iṣẹ́ ọwọ́ tí ó ṣe wọ́n láǹfààní ni torí pé àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ wọ́n máa ń make owó dáadáa yàtọ̀ sí iṣẹ́ ọwọ́ àdáni you schedule your own time gbà tó bá wùn ẹni. So èní yìí mo ń lọ sí ọ̀dọ̀ designer mi ẹni tó máa ń bá mi ránṣọ mo ń dúró sí bus stop mo ń dúró de bus ni èmi ti sọ fún yín èmi ò kí ń ṣe big girls èmi a máa wọ bus màá máa wọ train I'm a regular people gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà ṣe wà ìyàtọ̀ ọbẹ̀ màá wọ bus nsìn àti bus àti train ni mo máa mú dé ọ̀dọ̀ ẹni tó máa ń bá mi ránṣọ tá a máa ń pè ní tailor we call her designer ẹni tá à ń sọ yìí ó ní degree ó ní degree nílùú Nàìjíríà ó sì tún ń kàwé sí níbí báyìí náà bọ̀ iṣẹ́ ọwọ́ iṣẹ́ tó lówó lórí ni tá a bá ti dọ́dọ̀ ẹ̀ tún rí bó ṣe ń lọ màá tún continue ẹ ṣeun mo dúpẹ́ o fún gbogbo ìfẹ́ tẹ́ ẹ fi hàn mí Ọlọ́run ó bá mi fìfẹ́ wọn ẹ̀yin náà ẹ ṣe má bínú pé bikini dark abẹ́ ibi tí mo wà ní ẹ mọ̀ pé this is a regular camera kò ń ṣe kíní Facebook so a lè á di kíní tó máa ń fi sí mbẹ̀ kò sí nǹkan kan what you see is what you get but mi ò dúdú tó yìí naturally bikini kan dark. So I'm finally here. You see all the beautiful designs that she sells? This is a shop. See, she made all of this. And this is the address right here. 1020 West Leland. She's actually very, very good. She is good. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wa barakatuh. See, that's her. She's educated. Just like I stated in my previous video. And there's nothing she doesn't sell. 1020 West Leland Avenue in Chicago, Illinois. Did you see this? I'm going to show you one dress he actually made for me. People thought I bought it for Neiman Marcus because I usually shop from there. I'm going to put the video in there so you guys could actually see it. So this is a day in my life. It's continuing. So fitting the muwafo. Ọpẹ́ mi pé aṣọ mi tí mo ní kó bá mi rán kó ti ready. But wọ́n kàn ní dédé gbàṣọ fún yín o. Ó máa ní ẹ̀ láti wá. She would not give it to you if you don't, because ìyàtọ̀ tailor àti designer nìyẹn. Because iṣẹ́ ọwọ́ she wanted to make sure she did a good job. Ẹ jẹ́ sáré fi aṣọ tó ti fi rán wọ̀nyí má bínú. Ẹ wò wáò tí ó ń ṣe kinní lọ́wọ́. Òun ló rán aṣọ yìí. Birthday tí mo wọ̀ lọ New York àwọn èèyàn rò pé ní Mama Marcus ni mo ti rà. They were like saying, "Oh, you get it from Neiman Marcus." Òun ló rán o. Kò ń ṣe house of kinní o. Kò ń ṣe Neiman Marcus. She actually share it. Ẹ wo everything ṣe shape tó ṣe pé ògbó figure mi jáde. Iṣẹ́ ọwọ́ ẹ̀. Ó yá má bínú ọkọ mi. She's doing the fitting what she knows how to do best. Ẹ̀rí ó máa tí ó ti wo bí tó máa mú sínú tó máa mú síta. Níjọ́ ń bá wọṣọ yìí. Ẹ máa rò pángẹ́lì tó rìn lórí ilẹ̀ ṣẹ̀rí ó ti ń fún mi ní figure 8 ẹ má bínú àǹkárá tí mo wé sórí ṣe mọ̀ pé aṣọ búbù ni mo wọ̀ wá torí oṣù mẹ́ta péré la fi máa ní summer next month ń sì fall máa bẹ̀rẹ̀ things you guys take for granted in Nigeria ẹ wo bó ṣe ń kẹ́mi lára owó náà ni lára owó ni ẹni bí ti ń kẹ́mi ẹ wo bí ti ń kẹ́mi lára owó ni n tó fi dá ẹgbẹ́ aṣọ wá sọ́dọ̀ àwọn designer má gbé lọ́dọ̀ tailor àwọn lọ léèwé fún ni wọ́n mọ̀ tó ń ṣe ẹ wò láì tí ìparí ẹ wò everything ṣe dàbí ìgbà tẹ́ pé ṣé mo dàbí ìyàwó queen èmi ni queen ni queen of England Cherry so Cherry she put it in níjọ́ tí n bá wọṣọ yìí olúwa pẹ́pẹ́ ya pọ̀n mọ́ pẹ́pẹ́ yóò pọ̀n mọ́ pẹ́pẹ́ yẹ ya pọ̀n mọ́ ó ń fi mí rẹ̀ kò máa ń fi mí rẹ̀ nínú kò ní mí ní. All right, so I'm gonna pause it now. Bọ́ṣọ
ẹ̀yin ò kàn yín ẹ ṣe wọn padà ó dà. So ẹlẹ́ẹ̀kejì tó tún ní dandan wálẹ̀ pọ̀ ó ní dandan I have to come here feel it amúdẹ̀rí nǹkan tó ń sọ ṣẹ́rí tí ìbá wa ń tòótọ́ ẹwà àwọn ibì kankan tó mú bẹ̀yẹn èyí ò ní abẹ́rẹ́ ṣé mo ìgara dé ìgara èmi rèé ìgara rèé o mo gara jù. She's actually good. Then no my yọ síta díẹ̀ ipe the length and everything. So yeah, bẹ́ẹ̀. Sister mi rèé o ẹ jẹ́ kó introduce her ìdí iṣẹ́ ní Latin money lọ́nà. Yeah, orúkọ mi ni Aziza Abdul aṣọ ni mò ń rán bẹ́ẹ̀ náà ṣe rí so àṣírí l'Amẹ́ríkà o aṣọ à ń ṣiṣẹ́ ni o so àmọ̀ràn ti tèmi ni pé fún anybody tó bá wà ní Nàìjíríà that is doing great tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe ó really wà very very good. I don't think there is need for you to sell out your properties and all that to refer wá síbi bíbáyìí. You could actually come in for visits láti kọ́kọ́ fi yẹlẹ̀ wò because ibi bíbáyìí kò sí family kò sí ẹbí kò sára tó máa sáré lọ tó máa lọ bá. So iṣẹ́ là ń ṣe o and kọ́lọ́run jọ kó túbọ̀ kún gbogbo wa lọ́wọ́ ibikíbi tá a bá wà àlùbáríkà tó jù náà ni àlùbáríkà Ọlọ́run kọ́lọ́run fún àlùbáríkà sí anything tá a bá ṣe. Èèyàn kan ní mo parọ́ kan mo ní téèyàn ò bá níwèé ìṣiṣẹ́ ní bíbáyìí mo ní èèyàn ò lè ṣiṣẹ́ ẹ dákun ṣé mo parọ́ ni àbí mo parọ́ o téèyàn ò bá níwèé ìṣiṣẹ́ bíbáyìí èèyàn ò lè ṣiṣẹ́ tó bá máa wá ṣiṣẹ́ work authorization bẹ́ẹ̀ ni you have to have a work permit. Téèyàn bá wá ní tó bá ti máa ṣiṣẹ́ àwọn iṣẹ́ ìdọ̀tí iṣẹ́ ẹgbẹ̀wò dání ló máa ṣe because kò gbọ́dọ̀ wà under record ń pọ́n ṣiṣẹ́ so àwọn iṣẹ́ tó yẹ pé èèyàn fúnra rẹ̀ gan inú ò ní dùn tó bá ń ṣe bò èèyàn ní láti ní work permit kó tẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ tó inú òun náà máa lè dùn pé yes òun náà ń ṣiṣẹ́ gidi. ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run fún àlùbáríkà sí iṣẹ́ ó yẹ bá mi sọ àdírẹ́sì bíbáyìí ẹ bá mi sọ àdírẹ́sì kí lẹ fẹ́ káwọn èèyàn tó wà ní ìlú Amẹ́ríkà ẹ̀sùn àdírẹ́sì yín àdírẹ́sì wa 1020 ẹ̀sìn mọ́ mẹ́lì ṣé out of state kọ́ mo ti wá. bẹ́ẹ̀ni out of state. This is how good she is. I came from out of state. I live in different state and I still come here to patronize her. She is that good. Yeah, so address is 1020 West Leland, Chicago, Illinois, zip code 60640. À ń ránṣọ obìnrin, à ń ránṣọ ọkùnrin, à ń ta material. Àwọn agbádá ó wà wájú mo lọ síbẹ̀ ẹ wá wò. Material náà. Material Brazilian jewelries. She sells jewelry. And train àwọn èèyàn náà tó bá fẹ́ wá kọ́ṣẹ́. ṣùgbọ́n wọ́n train àwọn èèyàn tó bá fẹ́ kọ́ṣẹ́. Sherry gbogbo àwọn aṣọ ni àwọn aṣọ ni sorry aṣọ obìnrin lélẹ́yìí aṣọ ọkùnrin rèé aṣọ obìnrin ló wà lára mannequin yẹn náà àwọn aṣọ ọkùnrin míì wà tó tẹ̀ jẹ́ pé ready to wear tó ti already ṣe sílẹ̀ wọ́n ti rán sílẹ̀ so kò sí nǹkan tó dẹ̀ ní Nàìjíríà náà tá àwọn aṣọ tó wà beaded náà rèé tó ti wà bí ṣáná wọlé a dẹ̀ ní hijab náà fún àwọn Muslim sisters wa náà full hijab so see. It's really nice. Color me wo ló tún wà pẹ̀lẹ́lẹ̀. Cream wa, black wa, whatever color, and she custom made. No, whatever anybody bá fẹ́. Èmi tí ma ṣe custom made. Gbogbo ẹ̀ là ń ṣe o. Ma ṣe custom made. She's a marriage, you know. She sells everything. Aṣọ ẹbí. Materials náà wà. Aṣọ ẹbí, aṣọ ẹbí. And she everything. Whatever tẹ́ bá fẹ́. One stop shop ni. So just come in and you're gonna get everything you want. All the beautiful sets. Our beautiful set, nice set. So, and she's beautiful as well, Sherry. Thank you, Ajanike. Ma fi address wọn, rí níbẹ̀ àti telephone number. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní ìdí. Ẹ dákun ẹ patronize sister mi. God bless you.